Ẹ káalẹ́, ẹ káàtòrọ̀, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a ní fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Nínú ìbànújẹ́ ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà wà nígbà tí wọ́n gbọ́ nípa ìpapòdà ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà tí í ṣe ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí ó dolóògbé ní ilé ìwòsàn ilẹ̀ òkèèrè ní ọmọ ọdún 82. Nínú ọ̀rọ̀ tí ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà asùjáde ìyẹn Joseph Ajaero fi léde, ó fi ìbánikẹ́dùn rẹ̀ hàn lórúkọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fún àwọn mọ̀lẹ́bí olóògbé yìí, ará, ọ̀rẹ́, òun ojúlùmọ̀ lákòókò yìí, pàápàá jùlọ ìyàwó olóògbé náà tí í ṣe Aisha Buhari. Nínú ọ̀rọ̀ Ajaero ni ó ti sọ wípé olóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari gbìyànjú lọ́pọ̀lọpọ̀ fún orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ nígbà tí orílẹ̀-èdè yìí ń la ìlà kọjá tí ò níye kọjá lákòókò nígbà tí ó ń ṣiṣẹ́ sìnlú. Lákọ̀ọ́kọ́ nígbà tí ó ń ṣiṣẹ́ sìnlú, nígbà tí ó wà níṣẹ́ ológun ilẹ̀ yìí, àti nígbà tí ó jẹ́ olórí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ológun. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí olóògbé yìí ń ṣiṣẹ́ sìnlú gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lákòókò ìjọba tiwantiwa. Ó ní títí láé ni àwọn òṣìṣẹ́ yóò máa ṣe ìlédè lẹ́yìn rẹ̀, pàápàá jùlọ lórí akitiyan ààrẹ àná yìí nígbà àjàkálẹ̀ àrùn COVID-19, wípé kò sí òṣìṣẹ́ tí wọ́n jáwé jókòó sílé fún nígbà náà, léyìí tó sì sa gbogbo ipá rẹ̀ tó sì sọ fún àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan létí kí wọ́n san owó oṣù àwọn òṣìṣẹ́ nígbà náà, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì, fún wọn láti rohùn múṣayé. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wá fi kún wípé ààrẹ àná tí í ṣe ajagunfẹ̀yìntì Muhammadu Buhari jẹ́ kí ọ̀rọ̀ òṣìṣẹ́ ó mumi lọ́kàn àyà rẹ̀, léyìí tó sì rí dájú wípé àwọn òṣìṣẹ́ ní ẹ̀tọ́ tó múnádóko kí wọ́n sì lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti tẹ́ olóògbé Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà sí ìtẹ́ ìkẹyìn pẹ̀lú kíké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí, pàtàkì àwọn tó dipò ìṣàkóso mú, láti fi àpẹẹrẹ rere lélẹ̀ lákòókò tí wọ́n wà nípò. Mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Sheikh Abdulrasaq Ìṣọ̀lá ló pe ìpè náà níbi ètò ìsìnkú ọba àlàyé náà. Anthony Ganduru ń bá wọn pèsè sí ilé ọba tó papòdà náà tó wà ní Ìgbẹ̀bà tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i láti Michael Kadri. Ìgbé ọba àlàyé náà tí í ṣe olórí ọba kílẹ̀ Ìjẹ̀bú ló kún fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti tòsí àti ọ̀nà jíjìn, nínú èyí tí a ti rí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, àwọn oníléeṣẹ́ ńláńlá, aṣojú àwọn ọba àlàyé káàkiri àti àwọn aṣáájú ẹ̀sìn ni wọ́n péjọ sí ibùgbé ọba tí ó papòdà náà láti fún un ní ẹ̀yẹ ìkẹyìn. Nínú wáàsí tí mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá Sheikh Abdulrasaq Ìṣọ̀lá ṣe, ó gbóríyìn fún ìgbé ayé rere Àwùjalẹ̀, ẹni tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí olóòótọ́ àti adarí rere tí ó mú ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ènìyàn rẹ̀ àti ilẹ̀ Ìjẹ̀bú lókùnkúndùn. Lẹ́yìn náà ni wọ́n gbàdúrà fún ọba àlàyé tí ó wàjà náà pé kí Allah tẹ́ sí afẹ́fẹ́ rere. Díẹ̀ lára àwọn ìlúmọ̀ọ́ká tí ó wà ní ibi ayẹyẹ náà, lára wọn ni gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Bágbìmọ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú ọ̀jọ̀gbọ́n Fásì Yusuf. Wọ́n ṣàpèjúwe olóògbé Àwùjalẹ̀ tí ó wàjà náà gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbé àṣà ga àti ẹni tí ó ń wá ìlọsíwájú àwùjọ papọ̀. Olóògbé Àwùjalẹ̀ tí í ṣe olórí ọba akilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà tí ó gun orí ìtẹ́ baba ńlá rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹrin ní ọdún 1960 lo ọdún 45 lórí ìtẹ́. Michael Kadri ni ó ṣe àtúpalẹ̀ ìròyìn láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Wàyí o, wọ́n ti sin ikú ọba Àwùjalẹ̀ tó tún jẹ́ olórí gbogbo ọba ní akilẹ̀ Ìjẹ̀bú, ìyẹn Ọba Síkírù Káyọ̀dé Adétọ́nà ní ìlànà mùsùlùmí ní ìbámu pẹ̀lú ohun tó fẹ́ nígbà tó wà láyé láàyè. Akọ̀ròyìn wa Yẹmi Dalimọ̀ jábọ̀ nínú ìròyìn rẹ̀ ìtàn ìgbésí ayé ọba àlàyé náà, lẹ́ni tó mú ọ̀làjú, ìṣọ̀kan, ìmúgbòrò, ìlọsíwájú òun ìdàgbàsókè bá akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì nípa jíjókòó sílé wọn látàrí àìrí èsì tó múnádóko gbà láti ọ̀dọ̀ ìjọba nípa ẹ̀tọ́ wọn tí wọ́n ń béèrè fún láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Hakeem Jimoh jábọ̀ nínú ìròyìn rẹ̀ wípé
olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà ni ó fi tó àwọn akọ̀ròyìn létí nílé gbajúgbajà ìwé ìròyìn tó fìkàlẹ̀ sí òkè ìléwu nílùú àbẹ́òkúta nípa ìbínú àwọn òṣìṣẹ́ náà nípa ìyanṣẹ́lódì. ìròyìn tí a ní fún yín ní èdè yorùbá lọ́jọ́ tòní kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode, orí YouTube àti lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.